ọjọ́ méjì ni Islam fi hàn wáyé pa ní ọjọ́ méjì lẹ̀dá ní ọjọ́ méjì yẹn jẹ́ pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá. Ọjọ́ àkọ́kọ́ lọ́jọ́ bíbí, ọjọ́ kejì lọ́jọ́ téèyàn bá sí mọ́ ọjọ́ títán. Lága ìwà ń béèrè àwọn àmì àmọ́ àzọ pé sọ yẹ ká sẹlẹbírẹ́tì ọjọ́ òbí ni ìjẹ́ Kùránì sọ fún wa kí ká sẹlẹbírẹ́tì ẹ̀ sá. Àwọn ọ̀jọ̀gbọ́n ní Kùránì sọ ọkọ̀ làámọ́lẹ̀ ni. Ìtọ́ bá mọ́ Ọlọ́run tó ti mú ojú kan nínú tó bá sọ̀rọ̀ ojú kan ojú kejì ti wà ń bẹ̀. Ọlọ́run tó sọ̀rọ̀ ọjọ́ tá a padà kó láyé ó ti sọ̀rọ̀ ọjọ́ bíbí lọ sí Bákọ́rà ó ní wọ́n tẹ̀sí yọ̀mù. ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. Ọlọ́run ní gbogbo tẹ́ ẹ bá ti láyé bẹ̀rẹ̀ sí sáyé lọ tẹ́ lọ ẹ má lọ títí o ẹgbẹ̀rún ọjọ́ tẹ́ padà gbọ́dọ̀ bí o tí gbogbo yẹn padà ọba tó rán wa létí ọjọ́ tá a padà àsọfọ ọjọ́ tá a dá iná kún bá bá rántí ọjọ́ tá a padà sọ́dọ̀ Ọlọ́run yẹ ká rántí ọjọ́ tá a dáyé. Ibi tọ́lọ́run ti wá sọ àmàwọn èèyàn máa wá ọjọ́ bíbí ọ̀fàdù lọ́dọ̀ Ọlọ́run wá lọ sí Suratul Tariq máa wọ fọ́lẹ́sì. Ọlọ́run ní iṣẹ́ tí mo ṣe pọ̀ ọ̀pọ̀ bá dìgbà tí ń bá súrà yẹn àyà ìsúrà yẹn bọ̀ India bọ̀ wàtọ́rì ìṣó ó ní ìṣó ìṣó torí ọjọ́ òbí Ọlọ́run fi gbogbo òbúra yẹn wá o gbogbo tí ń kà wọ́n Ọlọ́run fi ń búra ni o sàmáì wàtọ́rì ó fi búra ni ta ló fi mọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi sọ Ọlọ́run fi búra ni Ọlọ́run fi búra ni yín ló sọ̀rọ̀ ní ọmọ èèyàn ó ponú ni fàlẹ́ ń sọ̀rọ̀ ní sànù mímà ó lè kọ́ yóò dáa kó o wòye sí mo ṣe díẹ̀ náà mi ò ṣe dédé bẹ́ẹ̀. Ó lè kọ́ dáfik Kùránì mo wá túra wọn ọ wá fẹ́ sọ̀rọ̀ mímọ́ ìdáfíkì yẹn omi tó pè mímọ́ ìdáfíkì yẹn wá lọ Suratul Mu'minin Ọlọ́run kẹ́ lè mọ́sẹ̀ mi mo ṣe wàhálà kẹ́ tó di bẹ́ẹ̀ ṣe dàrú fa. Ọlọ́run ìjọ tí mo bẹ̀rẹ̀ prósẹ́sì yìí ìyá nàìjíríà ibi ìrìn àjò bíi tẹ́ ẹ ti ń bọ̀ nù Ọlọ́run ibi tó ti ń bọ̀ ibi sùn láti mi tí ibi omi ẹ̀rọ̀fọ̀ ni mo ti gbé mo gbé láti ilẹ̀ ẹ̀rọ̀fọ̀ ni. Ọlọ́run ní omi ẹ̀rọ̀fọ̀ ni mo sọ di spam ni mo sọ dàtọ̀ máa lọ fi pamọ́ sínú wúńbù. Ọlọ́run ní wúńbù yẹn mo wá sọ dẹ̀jẹ̀. Ọlọ́run nẹ́jẹ̀ mo sọ di báàsì. Ọlọ́run ní báàsì yẹn mo wá sọ de egun. Mo wá dẹ̀nà bẹ́ egun ni. Ọlọ́run ní ìjọ náà ló di nàyímà. Tabarakallahu ahsanul khaliqin. Ọ̀rọ̀ kò wá dé akó kí mi ni. Ọlọ́run ní ẹ kí mi mo ṣiṣẹ́. Ọlọ́run ní ẹ̀yìn mi mo ṣiṣẹ́. Ọlọ́run ẹ fẹ́ mi lé lórí iṣẹ́ tí mo ṣe. Ọ̀ pàdé process. Wọ́n kálukú wá dá ìyàwó.